Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo pátápátá ní orí ìkànnì aláyọ̀ yìí. Èmi ọmọ yín Comrade Mayor ni o, ṣùgbọ́n kí a tó bẹ̀rẹ̀ ètò màá kọ́ fẹ́ kí a kọrin Yorùbá National Anthem. Iṣẹ́ wa fúnlẹ̀ wa, fún orílẹ̀ ìbí wa, kágbéga, kágbéga, kágbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé ká ṣe bẹ̀rù làbọ̀ mọ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ní kẹ́jẹ́ ká máa lépa, tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá, orílẹ̀-èdè Yorùbá ó ti dúró. A mú kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáláyé. Orúkọ tèmi ni Comrade Mayor, tí mo wà lára àwọn tó ń jìjàǹgbara fún Yorùbá Nation nínú òótọ́ àti nínú iṣẹ́ takuntakun wípé gbogbo àwọn ọmọ Yorùbá máa kúrò nínú oko ẹrú. Mo mọ̀ pé gbogbo wa la nífẹ̀ẹ́ sí láti gba orílẹ̀-èdè wa. Mo mọ̀ pé gbogbo wa ló ń ṣe wá ní kíákíá bẹ́ẹ̀ ká gba orílẹ̀-èdè Yorùbá. Ṣùgbọ́n wọ́n máa ń ní pé amúkùn ẹrù ọwọ́ òkèlè ń wọ ẹ̀wù sàlẹ̀. Kí tó bẹ̀rẹ̀ ètò, ẹ jẹ́ ń kí àwọn tó jẹ́ pé wọ́n ṣí ọ̀nà, torí pé wọ́n ní pé èèyàn nìkan kan ló máa ṣí ọ̀nà. Igba èèyàn á sì máa tọ̀, torí pé a bá wọn kan níbẹ̀. Mú kí gbogbo ẹ̀yin tọ́lọ́run fi agbára lé lọ́wọ́, gbogbo ẹ̀yin tó ní ilé ayé tọ́lọ́run fi agbára lé lọ́wọ́. Bẹ́ẹ̀ náà ni mo kí àwọn kábíyèsí, mo ṣí fìlà mi o. Bẹ́ẹ̀ náà ni mo kí àwọn tó jẹ́ àwọn gómìnà tó jẹ́ tilẹ̀ Yorùbá. Mo kí gbogbo wa. Wọ́n á kí bàbá wa Professor Emeritus Professor Banji Akíntóyè. Ọlọ́run túbọ̀ wà pẹ̀lú yín, kò ní sú yín, kò ní rẹ̀ yín lágbára Ọlọ́run. Nǹkan tẹ̀lé ń tò kò ní dàrú. Bẹ́ẹ̀ náà ni mo kí olúwa mi Májàsọ́lá Ìgbòho Òòṣà, ẹkùn ọkọ̀ Fúlàní, ẹni tó ń tì sínú igbó tó ń tirẹ̀ sójú ọ̀nà. Olúwa mi Ìgbòho Òòṣà, Ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú yín, kò ní sú yín, kò ní rẹ̀ yín. Ẹni tó bá lóun fẹ́ ba iṣẹ́ tí ẹ ti ṣe jẹ́, Ọlọ́run á da ọ̀nà ẹ̀rú, á da gbogbo fámìlì ẹ̀rú, á pa gbogbo àkọ́bí ọmọ ẹ̀, á pa gbogbo ọmọ tó jẹ́ ọmọ làkejì, àwọn ọmọ tó jẹ́ àbígbẹ̀yìn, Ọlọ́run á pa gbogbo wọn run. Nítorí pé ẹni tó bá ní kí àwọn èèyàn kúrò nínú oko ẹrú, ẹni ẹran gan lẹ́ni tó yẹ pé Ọlọ́run dídì bọ́ sí nínú nù láti sọ bí abí kí ọmọ Yorùbá kí a lè kúrò nínú oko ẹrú. Tá a bá ń rí àwọn ọ̀tẹ̀ lóríṣiríṣi, èmi mọ̀ pé lágbára Ọlọ́run á máa gbé Professor Banji Akíntóyè lékè, á máa gbé Chief Sunday Adéyẹmọ Ìgbòho lékè gbogbo àwọn ọ̀tá. Nǹkan tí mo wá tó wá mú mi wá sórí ètò lénìí ni àwọn tí wọ́n lọ invade radio station ní Ìbàdàn. Àwọn tó nípa àwọn fẹ́ lọ invade the State House. Mo sọ nínú live kan tí mo ṣe ní bóyá títì ni. Mo sọ statement kan pé ròyìnròyìn ń kùn wípé àwọn kan tó pera wọn ní òmìnira 2022 àti àwọn tó jẹ́ pé àwọn ọ̀dẹ̀ apukun mẹ́kọ tí wọ́n ránṣẹ́ tí wọ́n lè sọ pé àwọn ò lọ. Kọ́tì ẹ̀ ní ẹni tó jẹ́ pé ìwọ tó ní pé ká lọ ṣe nǹkan báyìí, ìwọ náà fúnra ẹ máa bọ̀ ń lè ká ti ẹ̀rí ẹlẹ́gbẹ̀ẹ́ tí wọ́n lè béèrè. Irú àwọn yẹn ni mo wá bá wí láàárọ̀ yìí. Àkọ́kọ́, a bẹ̀rẹ̀ Yorùbá Nation láti 2019. Bàbá tí ń submit letter láti 2015. A wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tó máa dé bí a kò máa jáde tán. Nígbà tí bàbá Sunday Adéyẹmọ tí wọ́n jáde, òun ni Yorùbá Nation wá di káàkiri àgbáyé. Láti gbà yẹn, rally
awareness ní gbogbo ọmọ Yorùbá tí wọ́n ń ṣe. Mo ń sọ gbogbo ọ̀rọ̀ yìí nítorí gbogbo àwọn tó jẹ́ bí wọ́n pé law enforcement, bí àwọn sójà ni, bí àwọn DSS ni, bí àwọn ọlọ́pàá, bóyá wọ́n lè fẹ́ máa sọ pé àwọn fẹ́ tag Yorùbá Nation as terrorist nítorí nǹkan tó ṣẹlẹ̀ nìbàdàn. Mo ní láti lè jẹ́ kó yé yín kẹ́ lè mọ̀ wípé àwa yàtọ̀ sí àwọn tó pera wọn ní òmìnira 2022. Bàbá Májàsọ́lá látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ Yorùbá Nation agitation tí a ti ń ṣe rálì káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, ẹ lè ever gbọ́ wípé a pa anybody, even self a tún máa gbàlù, a máa jó, inú wa máa dùn láìsí bí a ń pe apá ẹnikẹ́ni lẹ́kún. Ìgbà tó di pé wọ́n detain bàbá wa sí Bẹ̀nẹ̀, ìyẹn bàbá Májàsọ́lá, òun ló ní dìrì onídọ̀tí ọmọ àlè ọ̀dàlẹ̀lẹ̀ Yorùbá tó wá bọ́ sí wa láàrin. Towards ending 2021 to 2022, Onitiri ló mú àìdíà wá wípé ẹ jẹ́ ká sọ òmìnira di 2022 torí pé ó ní pé ńgbà tóun lọ síbi tó ń lọ, ó ní pé wọ́n sọ bí wọ́n pé nígbà tó ń pa ti gbalẹ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kíní kan kí wọ́n sọ di òmìnira 2022. Wọ́n dẹ̀ change kíní yẹn petition ẹ̀ sí òmìnira 2022. wọ́n ní the name of wípé gbogbo sàkámàǹjẹ tó máa ń múlẹ̀ bí irọ́ wọ́n dẹ̀ ń ṣe. Ohun iná ló padà jáde wípé ẹ lọ occupy torí pé ẹ lè ẹ bá gbọ́ kí bàbá Májàsọ́lá àbí Professor Bányakí lóye kan níbi kẹ lọ occupy. Ẹ rí wípé àwọn few nínú àwọn tó jẹ́ pé àwọn ọ̀dẹ̀ tó ń ṣe Yorùbá Nation ló tẹ̀lé Onítìrí. Òun ló fi jẹ́ wípé wọ́n fẹ́ da Yorùbá Nation rú, kí wọ́n sọ Yorùbá Nation di terrorist, kí wọ́n sọ Yorùbá Nation di nǹkan tí ò dáa tó máa bí wá pé tẹ bá ti ń bá anybody tó ń wọṣọ Yorùbá Nation ẹ máa gbé mission Onítìrí nìyẹn. Bá àwọn ọ̀dọ́ àwọn ọ̀dẹ̀ tí wọ́n ránṣẹ́ torí wọn ò pé àwọn lèmi máa bá wí torí pé ẹni pé ẹnu lórí níbì kan, olórí yín wà ní bóyá London ló wà ní o, bóyá Amẹ́ríkà ló wà ní o, bóyá Èkó ló wà ní o, kò sí anybody tó tiẹ̀ mọ̀ bí tó Onítìrí ń gbé. Onítìrí wá bẹ̀rẹ̀ sí ń wọnú yín, ó ń brainwash yín, ó wá di bí ápẹ́ nǹkan fúnra yín ò lè control emotion yín. Kò sẹ́ni tó nífẹ̀ẹ́ Yorùbá Nation tó èmi ò méyọ̀, mo ò tí ì rí torí pé despite nínú midst of tribulation mo sì ń jáde. Awareness tí bàbá wa dẹ̀ gbélé bàbá Professor Bányakí Tóyè, bàbá Chief Sunday Adéyẹmọ Ìgbòho tí wọ́n ní kí a máa ṣe, òun là ń ṣe up till now. Ẹ̀ẹ́dẹ̀ lè ever gbọ́kọ́ nípa àwọn méyọ̀ dàbí kan rú o, àbómeyọ̀ ba nǹkan jẹ́. So act of wípé wọ́n lọ darí, wọ́n lọ bà radio station jẹ́. Àwa Yorùbá Nation, àwa gangan ló ń pè ní Yorùbá Nation. Tó bá ń dárúkọ pé the real indigenous Yorùbá Nation agitators, àwa náà là ń sọ̀rọ̀ yìí. A dẹ̀ condemn nǹkan tí Onítìrí àti àwọn ọ̀dẹ̀ apukú mẹ́kọ tí wọ́n lọ ṣe ní radio station, àbí bí yàtọ̀ bá tún lọ ṣe ní bóyá government house àbí any places àbí state house, àbí bí yàtọ̀ tẹ̀ pé àwọn fẹ́ against nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní May 29. A ti condemn ẹ̀ for very long time wípé ọwọ́ wọn ò sí ń bẹ̀. Torí pé ìwọ tó bá fẹ́ gbàlù, ó gbọ́dọ̀ jẹ́ kí gbogbo àwọn tó wà nílùú yẹn tẹjọ fẹ́ jọ gbá yẹn kí nǹkan tó ń ṣe lè yé wọn. Nǹkan tó ń bàbá Chief Sunday Adéyẹmọ tí wọ́n ṣe ń ní sùúrù nìyẹn pé kí a máa ṣe awareness wa lọ ní abẹ́lẹ̀, kí a máa ṣe awareness wa lọ ní abẹ́lẹ̀. Nǹkan tí Professor Bányakí Tóyè náà ní sùúrù ká máa ṣe awareness wa lọ, tá bá máa ṣe rally ká ṣe rally káyé gbọ́kọ̀rún mọ̀. Wọn ò dẹ̀ ní pé gbogbo rally tá máa ṣe bóyá ká máa dàlúrú àbí ká máa bàlújẹ́, kí a máa kọ́ àwọn èèyàn wa lórí ìdí tí a fẹ́ kúrò ní inú location fún wa tó pè ní Nàìjíríà. Kò wá ń ṣe pé ká torí bí a pa fẹ́ kúrò nínú ìlú ká wá lọ máa invade àwọn nǹkan tó jẹ́ bí a ń pé ó máa tún ṣàǹfààní fún àwa gan fúnra wa. So à ń fi eléyìí sọ fún gbogbo ọmọ Yorùbá, gbogbo anybody tó bá ń gbóhùn wa yìí wípé àwa kọ́ la rán àwọn Onítìrí, àwa kọ́ la rán àwọn tó lọ ṣe nǹkan tí ó ṣẹlẹ̀ ní Ìbàdàn tó lọ invade radio station. Àwa Yorùbá Nation agitators kọ́ la rán wọn. Àwa dára wa mọ̀ tá gbé òótọ́ dání. Àwa dára wa mọ̀ dáadáa tá gbé òótọ́ dání. Àdẹ̀lẹ̀ ever sọ bí abẹ́ káwọn èèyàn máa lọ kọ́ lọ máa dàlúrú, kọ́ lọ máa bàlú jẹ́, ó ti o. Awareness ẹ ṣáà rí ìtara ṣe ní Òṣogbo, ẹ rí pé ààbò anybody, ààbẹ̀ anybody jà. Nǹkan ta kan sọ pé orílẹ̀-èdè Yorùbá la fẹ́. Nínú United Nations chapter ó sọ wípé all indigenous citizens has right for their self-determination. Nínú Nigerian constitution we have freedom of speech.
látara freedom of speech la fi lẹ́tọ̀ọ́ láti máa sọ gbogbo nǹkan tá à ń sọ yìí tí ó dẹ̀ ní máa sí bí yá ń pé wọ́n á ní bí yá ń pé a fẹ́ dìtẹ̀ gba ìjọba tí wọ́n nílé charge wa as treason and felony. I'm always with Yorùbá Nation cap, I'm always with Yorùbá Nation vest, and I've never been intimidated by anybody, any law enforcement. So ẹ wá jọ á fi àsìkò yìí bẹ̀ gbogbo àwọn Nàìjíríà pátápátá, a tún bẹ̀ wọ́n ni àwa kọ́ la rán àwọn tí wọ́n lọ bà radio station jẹ́. Yorùbá Nation kọ́ ló rán wọn, Chief Sunday Adéyẹmọ Ìgbòho kọ́ ló rán wọn, Professor Agitatoye kọ́ ló rán wọn, Onitiri onídọ̀tí tó yẹ pé wọ́n ti bà gbogbo ìran wọn jẹ́ mẹ́kọ́ máa báyé ilẹ̀ Yorùbá jẹ́. Ó ṣẹlẹ̀ láyé Abíọ́lá wà lára àwọn tó yẹ tó sọ ọmọ Yorùbá di báyé wà yìí. Onitiri tó tún pèrè ní girlfriend àbálẹ̀ òun náà tún wà lára àwọn tó tún sabotage ilẹ̀ Yorùbá. Ẹ wá ṣàánú gbogbo, ẹ wá máa wo gbogbo ọmọ Yorùbá, ṣé wọ́n fi ṣe wá ni? Ní táìmù Onitiri láàrin tí wọ́n ń gbé oríṣiríṣi mílíọ̀n jáde $1 million. Ìjọ́ wo lẹ́yìn rémi ò méyọ̀, àbíjọ́ wo lè rí Professor Agitatoye, àbíjọ́ wo lè rí Chief Sunday Adéyẹmọ tí wọ́n gbé àkáǹtì jáde pé a ní di $1 million. Ibi tẹ́ máa ti mọ̀ wípé they have all their own hidden agendas láti lè fi terrorize ti Yorùbá, láti lè fi sọ Yorùbá nation movement as a terrorist. Ẹ jọ̀ọ́ a condemn àti yìí, àwa kọ́ la rán wọn tí wọ́n lọ. Onitiri tó pe rẹ̀ lómìnira 2022 òun ló rán wọn. Mo dẹ̀ bá wọ́n pé lágbára Ọlọ́run títí èní máa fi pin, ẹ máa gbóhùn bàbá Professor Agitatoye láti wá condemn àti yẹn pé àwọn kọ́ làwọn rán wọn o. Yorùbá Nation is a peaceful movement. Yorùbá Nation is not a terrorist movement. Yorùbá Nation is an educative movement tó jẹ́ pé láti lè jẹ́ kí gbogbo wa kúrò nínú ìlú tó ń pè ní Nàìjíríà torí bọ́dẹ̀ ṣe ń fìyà jẹ wá ni. The motto yẹn pé a ní equal right táwọn kan claim pé they are born to rule. Kí wá ní àwọn táwa pera wa ní indigenous Yorùbá citizen? The motto bá jẹ́ bẹ́ẹ̀, ọ̀nà òfin tí à ń lò òun náà làwọn máa lò lọ tọ́lọ́dẹ̀ máa fi gbàdúrà wa. Mo máa ń sọ ọ̀kan pé tí wọ́n fẹ́ gba ìlú, you can't tell them the day that you get the freedom. Nelson Mandela wọ́n arrested for 27 years nínú kínní. Despite that wọ́n gbọ́ pé ogun ni wọ́n jà ní South Africa tó fi gba South Africa. Ẹni tó bá jẹ́ olórí ló máa forí máa gba, but àwọn tó bá jẹ́ pé àwọn follower àwọn akọ máa sọ nǹkan báyìí la fẹ́, nǹkan báyìí la fẹ́. That is what they call peaceful protest, peaceful movement. Wọ́n jáde fún rally, wọ́n mọ̀ gbogbo àgbáyé máa lè mọ̀ pé nǹkan báyìí ni wọ́n fẹ́. That is the way we have been doing for very long time. Tí wàhálà ò dẹ̀ ṣẹlẹ̀. Mo fi gbogbo àsìkò yìí bẹ̀ gbogbo àwọn law enforcement, the soldier, the DSS, the police, wípé àwa tá jẹ́ real Yorùbá Nation agitators àmọ́ anything nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí. Chief Sunday Adéyẹmọ kọ́ ló rán àwọn tó ṣe nǹkan tó ṣe yìí. Chief Sunday Adéyẹmọ kọ́ ló rán wọn. Professor Agitatoye kọ́ ló rán wọn. Onitiri tí gbogbo wa ti ń pariwo láti jẹ ọjọ́ yìí pé fake agitators ni òun ló rán àwọn ẹni yìí tó fi ní kó lọ máa invade radio station. Nǹkan tó dẹ̀ fẹ́ ṣe ni wípé wọ́n fẹ́ tag Yorùbá Nation movement sí terrorist group ni bọ́ọ̀ ṣe fáwọn ilẹ̀ Ìgbò. Mission Onitiri tó rán wá nìyẹn. So that wọ́n mọ̀ tó bá rán àwọn ọ̀dọ́ wa síta wọ́n á lọ máa ba ìlú jẹ́. Tó bá ti ń bá ìlú jẹ́, gbogbo àwọn tó bá jẹ́ àwọn kábíyèsí wọ́n á sọ pé àwọn ọmọ yìí wọ́n ti ń terrorize wa, ẹ jẹ́ ká tag wọn. So anybody tó bá ti bá vest Yorùbá Nation láre àbí cap Yorùbá Nation láre wọ́n máa gbé ẹnìyẹn ni. Àwa ò ń ṣe ọmọ bàṣẹ̀jẹ́, obì tí ń so lẹ́rùn. Wọ́n kọ́ wa ń léere, àdàgbà sí léere, àdẹ̀ mọ̀ what it takes láti lè kó nǹkan tó ń pè ní ọ̀rọ̀ jọ. Ààrẹ ń sọ bí apá fẹ́ ba nǹkan náà bẹ́ẹ̀ jẹ́. So tẹ́ bá ti wá ń rí àwọn tí wọ́n ń jáde tí wọ́n lọ ń da ìlú rú, Ìgbòho òṣàkọ́ ló rán wọn. Bàbá Professor Agitatoye kọ́ ló rán wọn. Àwa tá jẹ́ coordinators káàkiri gbogbo ilẹ̀ Yorùbá kọ́ la rán wọn fún Yorùbá Nation. Yorùbá Nation is real and is a good cause and is over legally, is not illegal. So the more is legal, we have all rights to clamoring for our self-determination. Alẹ́tọ̀ nínú òfin náà dẹ̀ ni all indigenous citizen has right, all indigenous citizen. Nínú ẹjọ́ ọmọ Yorùbá tí mo ń sọ Yorùbá yìí, mo lẹ́tọ̀ọ́ láti sọ pé nǹkan báyìí ni mo fẹ́.
ṣùgbọ́n in a peaceful way ni. Ẹ̀yin tẹ́ bá lọ invade radio station, ẹ̀yin àti Onitiri dagboru ilẹ̀ Yorùbá, ẹ̀yin ni ẹjọ́ wà lẹ́nu ẹ̀ o. Inú mi wá dùn sí gbogbo yín ò mọ ibi tó Onitiri ń gbé. Ó ti ṣẹlẹ̀ báyìí sìn. Wọ́n mú yín lálákọ̀ọ́kọ́ tó yẹ kí yẹn kọ́ yín lọ́gbọ́n. Chief Sunday Adéyẹmọ àti Professor Bayeki tó ìlọ́mọ bọ́ ṣe gbà yín jáde. Ẹlẹ́ẹ̀kejì ń sìn yìí wọ́n tún ti kó yín báyìí. Ẹ wá lọ máa àwọn tó bá ti rán yín ẹ tètè ṣáà máa sọ fún wọn. Adé ń fi gbogbo àsìkò yìí sọ fún gbogbo àgbáyé wípé àwa Yorùbá Nation, the real Yorùbá Nation kọ́ la rán wọn o. Nǹkan tó kàn máa ń dùn mí ni pé wọ́n máa ń blackmail orúkọ Yorùbá Nation. Nígbà tí Occupy ìṣẹ̀lẹ̀ nígbà tó máa jáde newspaper wọ́n ní Yorùbá Nation agitators. Eléyìí náà tún ṣẹlẹ̀ ń sìn wọ́n tún ní Yorùbá Nation agitators. Ẹni tí ẹ rí báwo lẹ ṣe fẹ́ mú láti lè dákẹ́ nǹkan tó ń ṣe? Ẹ̀dẹ̀ ń tẹ̀lé ẹni tí ẹ rí. Ẹlẹ́rìn nífẹ̀ẹ́ Onitiri àwọn kan sọ wá nítorí pé ó jẹ́ obìnrin. Ṣé obìnrin ò lè gba tíkẹ́ẹ̀tì kó máa bọ̀ ńlé kó lè lead nǹkan tó bá ń ṣe ni? It's not about sentiment. Ẹni tó bá gbé òótọ́ dání tó dẹ̀ gbé òdodo dání tí kó dẹ̀ rán yàn ṣe dé tòrótòró òun ló yẹ káwọn ọmọ Yorùbá máa tẹ̀lé. Ìjọ́ wo lẹ́yìn gbọ́ tí bàbá Máyàsọ́ lásán pé ẹ lọ máa occupy? Ìjọ́ wo lẹ́yìn gbọ́ tí Professor Bayeki tó sọ pé ẹ lọ máa occupy? Ó ṣe ń jẹ́ pé Onitiri ló ń pariwo occupy. Tó bá ṣe bí wọ́n pé wọ́n fẹ́ ti àwọn ọ̀dọ́ síbi tí ò dáa, òun là á fi ń fi àsìkò yìí la fi ń advice gbogbo àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá pátápátá both home and diaspora. Ẹ jẹ́ kí a tẹ̀lé ẹni tọ́lọ́run filẹ̀, tọ́lọ́run gbà fún, tọ́lọ́run sọ wípé kó máa gbéṣẹ́ yìí lọ, tó dẹ̀ ń gbé lọ tá dẹ̀ ní problem for good 2 years tí a fi ń ṣe. Nígbà yẹn kó tó di pọ́n mú bàbá Máyàsọ́lá wọ́n tún wá mú wọn tán gan for good that time láti 2022 yẹn sí time yìí bàbá Máyàsọ́lá náà ló tún control àwọn èèyàn pé yẹ lọ máa ṣe rally tá dẹ̀ ń ṣe yẹn àbàlújẹ́ àṣe nǹkan tí ò dáa àpọlọpàá àṣe nǹkan tí ò dáa à ń ṣe dáadáa instruction tí bàbá Máyàsọ́lá àti bàbá Professor Bayeki tó ìbá fún wa òun là ń follow. Àwọn òmìnira 2022 àwọn ni wọ́n ń da Yorùbá Nation láàmú, àwọn ni wọ́n ń da òmìnira ilẹ̀ Yorùbá rú. Àwa peace loving Yorùbá Nation agitators àwa kọ́ là ń da ìlú rú. Àwọn òmìnira 2022 tó yẹ pé Onitiri ló ń control wọn, àwọn ni wọ́n ń da ìlú rú. Àwọn ṣó yẹ kó rí bẹ́ẹ̀, àwọn Black Lion gbogbo wọn bẹ́ẹ̀ yẹn kíní kan Aliu bóyá Aliu Jimi nàbí kí lórúkọ ọ̀gbẹ́ni yẹn gbogbo wọn bẹ́ẹ̀ yẹn ló ń da ìlú rú, ló ń da àlàáfíà ilẹ̀ Yorùbá rú. Ṣùgbọ́n àwa lẹ́tọ̀ọ́ láti máa lọ sí from one place to another láti máa dá àwọn èèyàn wa lẹ́kọ̀ọ́ ìdí tí a fẹ́ kúrò nínú Nàìjíríà. Tó bá ti wá yé gbogbo àwọn ìyá wa, tó ti yé àwọn bàbá wa, tó ti yé àwọn àbúrò wa, tó ti yé àwọn ẹ̀gbọ́n wa, nígbà yẹn wá jáde. Bọ̀bá àwọn tó jẹ́ àwọn mídíà Nàìjíríà ṣe ń label Yorùbá Nation ní nǹkan tí ò dáa. Yorùbá Nation kò lè dá radio station rú. We have go to several radio stations tá a dẹ̀ ti fi onú wa hàn bẹ́ẹ̀ tí a dẹ̀ bá anybody jà, tá a dẹ̀ bá kíní wọn jẹ́, tá a ṣe anything. Ó ṣe wá jẹ́ pé nísìn tó jẹ́ bí wọ́n pé àwọn wèrè kan pera wọn lómìnira 2022 àwọn ilẹ̀ wọn ń tàgì wá sí Yorùbá Nation. They are fake agitators. All those people invading the police station, invading the radio station, invading the governor's office, they are all fake agitators. Irú àwọn àǹsà a máa ń jáde lẹ́niwẹ̀ẹ́. Adé ń wọṣọ Yorùbá káàkiri tí ẹ̀dẹ̀ lè gbọ́ wípé a ṣe nǹkan tí ò dáa. So the mọ́tò yẹn pé à ń wà bold láti jáde láti wọṣọ Yorùbá. Ẹ bá mi béèrè mélòó náà àwọn tó pera wọn lómìnira 2022 mélòó ni wọn ló wọṣọ Yorùbá Nation bẹ́ẹ̀ mi ṣe wọ̀ yìí. Mélòó ni wọn ló ń jáde bẹ́ẹ̀ mi ò méyọ̀ ṣe máa ń jáde. Mélòó ni wọn ló ń ṣe nǹkan tí ẹ bí wọ́n pé àwa ń ṣe táwọn ń ṣe. Wọ́n kàn jókòó sínú platform ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń pariwo lóríṣiríṣi before you know wọ́n làwọn gba radio station lọ láì má wọṣọ Yorùbá Nation ẹ̀dẹ̀ ń tàgì wọn as Yorùbá Nation agitators. So à ń fi àsìkò yìí bẹ̀ gbogbo àwọn tó jẹ́ pé àwọn mídíà Nàìjíríà Yorùbá Nation kọ́ ló rán àwọn ẹni yìí, àwọn ni wọ́n ránra wọn. We don't know who sent them but we know that is Onitiri òun ló ń control wọn. So àmọ́ anything nípa ẹ̀, àmọ́ anything nípa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, àmọ́ anything nípa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí rárá tọ̀.
Yeah, Mr. Marcus, anything nípa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, àwa true Yorùbá Nation agitators kọ́ la rán àwọn ẹni yìí. They are the one and Onitiri controlling them. So anybody tẹ́ bá ti múnú wọn, ẹ ṣáàṣà láti tọ́ṣù ẹ̀ dáadáa kó sọ ẹni tó rán wọn láti wá ṣe nǹkan tó ń ṣe. Nǹkan tó kàn máa ń dùn mí ni pé tí àwọn tó bá wà ń diaspora tó ń rán wọn yìí, tí wọ́n bá dípọ́n rí pé nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ti ṣẹlẹ̀ sí wọn, wọ́n máa lu fóònù wọn pa ni. Àwọn tí wọ́n mú ní Occupy, àwọn ló mọ ibi tára wọn kù sí báyìí. Tó bá ṣọpọlọpọ náà ọpọlọpọ Professor Akitoye ọpọlọpọ Chief Sunday Adeyemo tí wọ́n tún wojú àánú tó tún fi bẹ àwọn ẹni. Owó ńlá ni Chief Sunday Adeyemo àti Professor Akitoye tí wọ́n kó lẹ̀ láti fi release àwọn ẹni yìí for several months tí wọ́n ti mú wọn. Ṣé kíní yóò tún kọ́ àwọn ẹni yìí lọ́gbọ́n? Wọ́n tún padà tún lọ sí radio station láti máa lọ máa dàrú. Ṣé bó tó bá yẹ pé ṣe ni oní tó bá yẹ pé irọ́ ni irú àwa ìgbé dání, tó bá yẹ pé irọ́ ni Chief Sunday Adeyemo gbé dání, tó bá jẹ́ pé irọ́ ni Professor Akitoye gbé dání, ẹ lè máa rírú àwa ìka máa wọṣọ Yorùbá Nation káàkiri. Kò lè possible now. Ṣùgbọ́n àwọn tó wá gbé irọ́ dání yẹn, àwọn lè wá ń believe bẹ́ẹ̀ pé àwọn ni wọ́n ń ṣe dáadáa, àwọn ni wọ́n ń fẹ́ dáadáa fún yín, àwọn ni wọ́n ń ṣe bá tó dẹ̀ ń pọ́n fẹ́ máa tì í sí nǹkan tí ò dáa ni. Wọ́n fẹ́ kẹ́ máa da ìlú rú ni. Wọ́n fẹ́ kẹ́ máa ṣe nǹkan tó yẹ kí wọ́n fi lè tì í débi pé ẹ fi sọ pé àwọn ìjọba fi sọ pé àwọn Yorùbá Nation yìí wàhálà wọn ti pọ̀ jù, ẹ jẹ́ ká tag wọn as terrorist. À ń fi àsìkò ibẹ̀ gbogbo ọmọ Yorùbá, ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ wípé onírọ́ l'Onitiri, onírọ́ l'Onidiri, onírọ́ ni Dagboru ilẹ̀ Yorùbá, onírọ́ ni gbogbo àwọn tó pera wọn l'Abíọ́lá, onírọ́ ni gbogbo àwọn tó pera wọn l'Onitiri. Ẹ má jẹ́ ká máa tẹ̀lé wọn. Wọ́n fẹ́ tì wá sóko parun ni. Ìrìnàjò tó yẹ pé èèyàn máa lọ tí yóò ní lè padà, ibi tó fẹ́ tì yín sí nìyẹn yín ọ̀dọ́. À ń sọ fún yín, àwọn ẹni irọ́ ni wọ́n gbé dání. Bó ẹ fẹ́ gbọ́, ṣé tó bá yẹ pé àwa gbowó lọ́wọ́ Tinubu ni, ṣé àtún máa ṣe gbogbo eléyìí tá à ń ṣe yìí? Ẹ jọ gbogbo ọmọ Yorùbá, ẹ jọ ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín, ẹ jẹ́ kójú yín là. Even tó bá ń lo oògùn fún yàn, tí èèyàn bá rí pé nǹkan tí èèyàn ń ṣe lákọ̀ọ́kọ́ tó di pé nǹkan tó ní problem pẹ̀lú ẹ̀ ni, èèyàn máa jùlẹ̀ ni. So ní radio station tí wọ́n ti lọ bá ibi tó lọ bàjẹ́ ní radio station tó lọ hijack ẹ̀, Yorùbá Nation kan ló rán wọn o. Yorùbá Nation kan ló rán wọn. We are the true Yorùbá Nation agitators, and we are saying we don't know anything about what happened ní radio station tó ṣẹlẹ̀. Chief Sunday Adeyemo ò mọ anything nípa ẹ̀. Professor Akitoye ò mọ anything nípa ẹ̀. Onitiri, onídọ̀tí tó pe ẹ̀ níyàwó Abíọ́lá, àwọn ni wọ́n ń da àlàáfíà ilẹ̀ Yorùbá láàmú. Onitiri ò ever wọṣọ Yorùbá Nation rí. Onitiri ò ever gbé flag Yorùbá Nation rí. Ó dẹ̀ ń control gbogbo ọpọlọ yín. Onitiri said that she's going to lecture on the 28th. That's it now. Ṣé ń gbọ́n sìn? Wọ́n ní pé Onitiri sọ pé òun máa overthrow federal government ní on the 28th and 29th. So which means definitely Onitiri ti dé sílẹ̀ Yorùbá. Òun ló fà tó fi dígbé nǹkan tó ń ṣẹlẹ̀ fi ń ṣẹlẹ̀ yìí. Definitely Black Lion ti dé sílẹ̀ Yorùbá. Òun ló ṣẹlẹ̀ tí nǹkan fi ń ṣẹlẹ̀ yìí. Definitely tó pe rẹ̀ ní Afa Aliu àbí kí ló pe rẹ̀, Afa Jalili, ó ti dé sílẹ̀ Yorùbá ní nǹkan tó ń ṣẹlẹ̀ fi ń ṣẹlẹ̀ yìí. Gbogbo list wọn ládé ti gbé síbẹ̀. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, àwa Yorùbá Nation, àwa kọ́ la lọ invade the radio station. Onitiri ó di sọ́npọ̀n the 28th àti 29th, ó lóun máa wá gba ìjọba lọ́wọ́ Nàìjíríà. Definitely gbogbo àwọn tó pera wọn níjọba adélé wọ́n ti dé nìyẹn. Wọ́n ti dé sílẹ̀ Yorùbá. Àwọn ló wá ń da àlàáfíà ilẹ̀ Yorùbá láàmú. Ó ní nǹkan tó máa ń pè ní diplomacy. Diplomacy ni Professor Akitoye ń lò. Diplomacy ni Chief Sunday Adeyemo Ìgbòho ń lò. Tó bá sọ nípa àwọn tó ní jagunjagun tó pọ̀ lọ́wọ́, bàbá Sunday Adeyemo ó pọ̀ yẹ̀pẹ̀, ó pọ̀ bí yẹ̀pẹ̀ lọ́wọ́ Chief Sunday Adeyemo. Tó bá pàṣẹ nísìnyí bóyá kí gbogbo ilẹ̀ Yorùbá kó sáré kí Nàìjíríà kó sáré dérú sí, ó máa dérú.
wọ́n báyìí rí wípé ọ̀nà òfin náà la máa lò, a lè bára wa jà torí pé tá a bá ti bára wa jà a lè bára wa rẹ́ mọ́. Báyé ń pariwo pé àwọn kábíyèsí ọmọ Yorùbá ni wọ́n ṣe Fúlàní, òye ni ò kọ́ yé wọn tó. Bá ṣe ń pariwo pé àwọn gómìnà ọmọ Yorùbá ni wọ́n, ṣùgbọ́n òye gbọ́dọ̀ yé wọn ká tó lè ṣe wọn tá máa ṣe. Bá ṣe ń pariwo pé àwọn ọlọ́pàá ọmọ Yorùbá wà lára àwọn ọlọ́pàá tó dẹ̀ pé òye yìí náà yé wọn, but a gbọ́dọ̀ ṣe lọ́nà tó jẹ́ bí wọ́n á mọ̀ pa ọmọ Yorùbá à ń ṣe oníwàhálà, à ń ṣe oníjàgíjàgùn, bọ́ wọn lè stop wa ká má jáde láti wá ṣe rally about awareness. So mọ anything nípa bó ṣe invade Nigerian radio station, mọ anything nípa the invasion of the Nigerian radio station of any places or even state house. Yorùbá Nation don't know anything about it. Tabara àwọn media Nigeria tí wọ́n tag Yorùbá Nation as in pa àwọn ni wọ́n ṣe nǹkan. You are taking the wrong information, because kẹ́tọ́ gbé any information jáde gẹ́gẹ́ bí media Nigeria ẹ gbọ́dọ̀ kọ́ béèrè náà kẹ́kọ́ make investigation yín. Anybody can plan, has been in movement, but ṣé lóòótọ́ làwọn ẹni wà ń bẹ̀? That is the question. Gbogbo àwọn tó ń invade any places tí wọ́n invade, we don't see them anywhere, we don't know them anywhere. So we cannot send people to go and invade any radio station. Chief Sunday Adeyemo kọ́ ló rán wọn kọ́ lọ invade the radio station. Chief Sunday Adeyemo kọ́ ló rán wọn kọ́ lọ invade the state house. Professor Banji Akintoye kọ́ ló rán wọn kọ́ lọ invade the radio station. Professor Banji Akintoye kọ́ ló rán wọn kọ́ lọ invade any state house. But Onitiri, wọ́n ní téèyàn bá ṣẹ̀ la fi ń sọmọ lórúkọ. The motto jẹ́ bí yẹn pé ẹni tó ń rán wọn lórúkọ, why will you be tagging we the true Yorùbá Nation agitators ní pé àwa la rán àwọn èèyàn? Onitiri ó ti differentiate orúkọ, ó lómìnira 2022 lòun. Òmìnira 2022 ló yẹ kẹ́ máa gbé sórí headline. It's not about Yorùbá Nation. Òmìnira 2022, we are in 2023. So ẹ jọ̀ọ́, à ń bẹ̀ gbogbo àwọn olófin àgbáyé, à ń bẹ̀ gbogbo àwọn ìjọba àgbáyé, à ń bẹ̀ ìjọba Nàìjíríà kí wọ́n jọ̀ọ́ nítorí Ọlọ́run kó má tag Yorùbá Nation as terrorists, because we are not the one involved. Individual ni Onitiri pẹ̀lú àwọn èèyàn díẹ̀ tí wọ́n lọ ṣe nǹkan tó ṣe. À ń fi àsìkò yìí sọ pé a condemn act nǹkan tí wọ́n ṣe. The real Yorùbá Nation agitators, we condemn their act. We are the real Yorùbá Nation agitators. They are fake agitators. They are not the real agitators. The mission of the Òmìnira 2022 is to come and sabotage the movement of Yorùbá Nation. So we don't know anything about it. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, a bẹ̀ gbogbo àgbáyé ni. Ẹ rí ẹ lọ travel láti gbogbo rẹ́kọ̀dì wa tá à ń sọ̀rọ̀ yìí. You have never seen us doing any bad thing anywhere. Kò sínú rẹ́kọ̀dì bí akọ́mọ nípa òmíyàn ti lọ bá ibì kan jẹ́ àbómiyàn nítorí pé à ń follow instruction táwọn leader wa Professor Banji Akintoye tí wọ́n fún wa. À ń follow instruction tí àwọn leader wa Chief Sunday Adeyemo tí wọ́n fún wa. Anything tẹ́ bá ti lè rẹ anybody tó sabotage nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àbí nílẹ̀ Yorùbá, Onitiri àtàwọn Òmìnira 2022 ni. We are not aware. We condemn the heart. So la ní ká sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá wa pín broadcast wa káàkiri kó lè máa kan media àwọn Nàìjíríà lára wípé we, the real indigenous Yorùbá Nation agitators, we are not supporting the movement táwọn Òmìnira 2022 tí wọ́n gbé kalẹ̀ tó fi ń da àlàáfíà ilẹ̀ Yorùbá láàmú, tí wọ́n fi ń da àlàáfíà ìlú tó ń pè ní Nàìjíríà láàmú. Àwa nǹkan táwa gbé dání ni awareness òun la gbé dání tí a dẹ̀ ń ṣe káàkiri tí gbogbo èèyàn dẹ̀ ń rí. Ẹ̀ẹ́dẹ̀ lè ẹ́bà rí bí ta máa lọ tẹ́ pé kò ní sàlàáfíà ń bẹ̀, ayọ̀ làwọn èèyàn máa wọ ẹṣẹ́ àríwá lóṣogbo. Ìyàwó Princess Ọmọjọjọ Ọlá blog, bàbá Professor Banji Akintoye, bàbá Chief Sunday Adeyemo, àwọn ni wọ́n ní ká lọ bá wọn ìyá wa. A dẹ̀ lọ bá wọn ẹṣẹ́ àríbí ni wọ́n ṣe ń dùn, tí wọ́n ń jẹ, tí wọ́n ń mu, tí wọ́n ń ṣe gbogbo ẹ̀. Nǹkan táwa Yorùbá, the real Yorùbá Nation agitators máa ń ṣe nìyẹn. We are not for violence, but à ń sọ fún gbogbo ìjọ àgbáyé wípé our freedom is not negotiable.
Our freedom is non-negotiable. We are not doing anything with Nigeria anymore. Nítorí gbogbo atrocity tá a dẹ̀ ń rí ni. Kò sọ́nà tó dáa, kò sí iléèwé ẹ̀kọ́ ọ̀fẹ́, kò sí àlàáfíà tó péye. Àwọn Fúlàní wọ́n ń pa àwọn ìyá wa, wọ́n jí wọn gbé nínú igbó, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Wọ́n ń ṣe oríṣiríṣi pẹ̀lú wọn tí ó dẹ̀ dá bẹ́ẹ̀. So ẹ jọ̀ọ́, oríṣiríṣi nǹkan tó jẹ́ bí apá àwọn Nàìjíríà ń ṣe fún wa tí ò dáa. Kò sí equal rights, kò sí justice nínú Nàìjíríà. Àwọn nǹkan bẹ́ẹ̀ ló fà á tá fi sọ bí pé a fẹ́ orílẹ̀-èdè wa. Tá bá nípa wá fẹ́ orílẹ̀-èdè wa yẹn, a ẹ̀ lè ever rí nínú rẹ́kọ̀dì pé Omeyo ń ba ibì kan jẹ́, àbí Chief Sunday Adéyẹmọ ń ba ibì kan jẹ́, àbí Professor Bayekitoye ń ba ibì kan jẹ́. We are playing diplomacy with everything we are. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ ṣe investigation yín dáadáa. Ẹni tó bá dẹ̀ bá ń dì, ẹ jẹ́ kó fojú bọ̀ òfin. Bọ́ ẹ jọ̀ọ́, ẹ má tagi Yorùbá Nation àṣìpá àwọn ló ń da ìlú rú. We can't do that. We are peace-loving people. Oòduà gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀. Nǹkan tí mo ní kí n wá sọ fún gbogbo àgbáyé nìyẹn pé we condemn the heart. Tó fi lọ invade radio station, tí wọ́n ní pé àwọn fẹ́ lọ invade the state house. We condemn the heart. We the real Yorùbá Nation agitators. Wá ká máa súnpá fẹ́ máa gbégbá bára lórí social media. Ẹ jẹ́ fún wa ní $1 million. Kò lè possible. Torí pé iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ Ọlọ́run ni. Ọlọ́run dẹ̀ ń wà pẹ̀lú wa. A dẹ̀ ń jẹ àmú. A dẹ̀ tọrọ jẹ lọ́wọ́ anybody. So the more God is involved, ó máa provide nǹkan tó lókàlùkù máa fi máa ṣe nǹkan tó wá máa ṣe lọ. So ẹ jọ̀ọ́, a bẹ̀ gbogbo ọmọ Yorùbá, àwọn tó jẹ́ ọlọ́pàá ni, àwọn tó jẹ́ DSS ni, àwọn tó jẹ́ sójà ni, we are not involved in what is happening of the invasion of the radio station ní Ìbàdàn. We are not involved. So we condemn the heart. Chief Sunday Adéyẹmọ is not involved. Professor Bayekitoye is not involved. Onitiri is the one controlling all of them. The people calling themselves Òmìnira 2022. We are not part of them. Àǹfààsìkò yìí sọ fún gbogbo àgbáyé wípé we are not involved. So ẹ jọ̀ọ́, it's not Yorùbá Nation real agitators. They are fake people, but they are hiding under the umbrella of Yorùbá Nation. That is it. So a bẹ̀ yín, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ kí justice kó serve. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹni tí ó ṣẹ̀, ẹ má jẹ́ kó nípìn inú ẹ̀. Ẹ̀bẹ̀ tá fẹ́ bẹ̀ yín nìyẹn. They hide under the umbrella of Yorùbá Nation. We don't know them. We have not seen them anywhere else. Ààrí wọn rí àmọ́ bó ṣe jẹ́ àti ẹ̀mọ́ ibi tó ń gbé. So ibi tẹ́ máa ti mọ̀ pé they are just shadow and destroying the peaceful of Yorùbá Nation. Wọ́n fẹ́ tagi Yorùbá Nation as terrorist ni. Ọlọ́run ò dẹ̀ ní fún yín ṣe. Lágbára Ọlọ́run ò ní fún yín ṣe. Gbogbo ìrúngbà yín láti bà Yorùbá Nation jẹ́, láti sọ dilẹ̀, Ọlọ́run ò ní fún yín ṣe. Kàkà bẹ́ẹ̀ gbogbo aburú tó ẹ̀yin gbìyànjú pé ń ṣe fúnlẹ̀ Yorùbá máa padà sí gbogbo ìrandíran yín ni. Onitiri ó ti ṣiṣẹ́, ó ti ṣe kan tí ò yẹ kí ọmọ èèyàn ṣe fún di orílẹ̀-èdè over 70 million. Ọlọ́run á dẹ̀ fìyà ẹ̀ jẹ, á fìyà ẹ̀ jẹ àwọn ọmọ ẹ̀, á fìyà jẹ gbogbo ìrandíran ẹ̀ àtàwọn tó tún wá ń tẹ̀lé náà tó ti bò wọ́n lójú náà. Gbogbo nǹkan tó yẹ pé ẹ ti ṣe, Ọlọ́run á bi gbogbo yín láburú fúnlẹ̀ Yorùbá, fún bàjẹ́ ilẹ̀ Yorùbá, nítorí nǹkan tẹ́ fẹ́ fi sẹ́nu. Lágbára Ọlọ́run, bóyá máa jẹ́ nìyẹn. Oòduà gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀. Lẹ́ẹ̀kan sí mi mọ́ ikọ̀ mi dùnmíyàn náà ni o. Ẹ ṣé.